Welcome to Ile-Ife Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan ìjọ̀kan náà la máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá fún yín, update tó ṣe nípa ilẹ̀ Yorùbá ni a mú wá fún yín. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ bá wa wo fídíò, kẹ́ dẹ̀ bá wa like ẹ̀, kẹ́ dẹ̀ bá wa comment. Sóòótọ́ ni ìtàn tí bàbá wa kábíyèsí Oluwo of Iwo land tí wọ́n sọ nípa ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ náà àjúbà gbogbo àwọn ọba ládéládé, àjúbà àwọn lóyèlóyè ní ilẹ̀ Yorùbá. Ìbà yín ìbà gbogbo àwọn tí wọ́n dẹ̀ kọ́kọ́ jáwé náà àti ìbà gbogbo àwọn tí wọ́n dẹ̀ kọ́ wàgbò, because update tá a mú wá fún yín yìí ó dìrọ̀ mọ́ ìṣẹ̀ṣe àti ìtàn ilẹ̀ Yorùbá lápapọ̀. So ẹ jọ̀ọ́ a rọ̀ yín lọ́ndà comment section, a fẹ́ abusive word. Sóòótọ́ ni nǹkan tí kábíyèsí Olúwo tí wọ́n sọ, àwọn ìtàn tí wọ́n sọ yìí nípa ilẹ̀ Yorùbá, nípa Ọọ̀ni of Ifẹ̀, nípa Ọ̀rànmíyàn, ṣé lóòótọ́ ni? Because oríṣiríṣi ìtàn náà láti gbọ́ tí àwọn kan sọ wípé Ifẹ̀ ni orírun Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọn kan tó sọ wípé Alafin, pé ààfin Ọ̀yọ́ Alafin tún ni olórí ilẹ̀ Yorùbá. So gbogbo àwọn ìtàn lóríṣiríṣi náà láti gbọ́. So bàbá Olúwo náà wọ́n tún sọ nǹkan tí àwọn náà mọ̀ nípa ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ. So fún ìdí èyí a máa play fídíò ẹ̀ ń sìn. So ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ bá wa listen sí gbogbo àwọn ìtàn, gbogbo àwọn history tí kábíyèsí Telu ọba Abdulrasheed Oluwo of Iwo tí wọ́n sọ nípa ilẹ̀ Yorùbá. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò, ẹ dẹ̀ bá wa share ẹ̀. So a máa play fídíò ẹ̀ fún yín sìn. Ẹ ṣé gan ni. Ẹgbọ́n sí lóòótọ́ ni Ile-Ife jẹ́ orírun Yorùbá. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́ba Olódùmarè ọba. Ifẹ̀ ó jẹ́ ìkan nínú àwọn ẹ̀yà ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n kì í ṣorísun. Tí ìfi ṣorísun ni pé bí a bá ní Ifẹ̀ ní orísun Yorùbá, bí ìgbà tí àwọn tí wọ́n sọ pé Egypt àbí Saudi Arabia ni Yorùbá ti wá, tó sì sí agboolé tí wọ́n ti ń sọ ọ̀yàn ní Adéwálé ń bẹ̀, tí wọ́n èé sọ Yorùbá tí mò ń sọ yìí. Èèyàn wo gbogbo kí ni ń bẹ ní ibi tí wọ́n fẹ́ pè lórísun yẹn. Yorùbá ní téèyàn fi máa kọ́ mọ̀ wọ́n ní aṣọ wọn. Gángan èèyàn wò sí orísun ibẹ̀ ní òfì. Èèyàn kọ́ bí àyìn sí orísun òfì sí Ile-Ife ni. Ṣé wọ́n nílé Àyàndolú, Àyànsọlá, tí a ní irú ilé yẹn ní ibẹ̀? Ṣé ẹ lè fi èdè Ifẹ̀ tẹ́ bá pè lórísun, ṣé ẹ lè fi lu gángan? Ṣé oyè tí wọ́n ń jẹ lọ́dọ̀ wa, ṣé wọ́n ní èésà? Ṣé wọ́n ní àwọn oyè Yorùbá? Ṣé irú ijó wọn ní ijó Yorùbá? Ṣé wọ́n ń ṣe ibẹ̀ ni a ti ń ṣe gángan? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀? Ṣẹ̀kẹ̀rẹ̀ ló bá ń jó. Ṣé wọ́n ń ṣe níbẹ̀? Síbẹ̀ lórísun ibi tí wọ́n ti ń ṣe àdìrẹ. Ṣé Yorùbá tá à ń lò yìí tó jẹ́ pé gbogbo bẹ́kìtì, Ifẹ̀, Ìjẹ̀ṣà, Oǹdó, Ìjẹ̀bú tí wọ́n bá sọ̀rọ̀, tá a bá sọ̀rọ̀ láàrin Yorùbá tó fẹ́ jẹ́ kí á pè ọ́ láròkè, Yorùbá wo lọ gbọ́dọ̀ sọ? Ṣé wọ́n ń kọlà níbẹ̀? Ṣé àbùtàsí, àbàjá? Yóò wo gbogbo àwọn nǹkan báyìí ilẹ̀ yóò fi wé pé síbẹ̀ ń gan lórísun. Ilẹ̀ yóò mọ̀ pé àwọn ìlú ti ń bẹ. Ok, Ògún tọjọba ń fẹ́, ọmọ ìlú wo ni? Èkìtì ni. Ṣé kò ti ṣèkìtì tẹ́lẹ̀ ni kí wọ́n tó mọ̀ pé Èkìtì lògùn? Ọba àlùfáà Aláyémọrẹ tọjọba kẹta nífẹ̀ẹ́, Ẹ̀fà àlàyé ló ti wá. Ṣé kò ti ṣẹ́fà àlàyé lèyàn fi mọ̀ pé ọmọ Ẹ̀fà àlàyé? Ok, jẹ́ tó wọ́n sọ fún ọmọ Odùduwà, ó lọ fẹ́ àwọn ọlọ́dẹ, àwọn ọdẹ kan, ìran yẹn wọ́n ń pè ní Òwu. Ó wá lọ fẹ́ ẹnìkan nù wọn
ènìyàn adéfẹ́ sówó tí máa wà ní tá a fi mọ̀ pé ìkánú àwọn òwú lọ́lọ́ fẹ́ kí ló dé tí obìnrin tọkọ jọba nílẹ̀ Yorùbá yìí wọ́n ń pè ní Lúwo orúkọ Òwò ni wọ́n fi sọ lóko ìlú Ìwó Lúwo kí a má bàa gbàgbé ibi tó ti wá ṣùgbọ́n ń tó sọnù fún Yorùbá ni pé kò sí àkọsílẹ̀ ẹ̀tàn before kó tó dípò Oòduà tó lọ sífẹ̀ ni ó lọ ọbẹ̀ ni o ibi tó sì ti lọ ọbẹ̀ ọ̀dọ̀ wa ń bì níbi àjùmọ̀lò bí wọ́n bá ti ń sọ àjùmọ̀lò Yorùbá. Odùduwà fẹ́ àwọn ìyàwó tó jẹ́ pé irú àwọn Ìjẹ̀ṣà nísìnyí tí ìyá tó bí Ọwá èdè tí ń sọnù òun ló kọ́ ọmọ rẹ̀ ní èdè Ìjẹ̀ṣà gbogbo àwọn ìyàwó tí Oòduà bá fẹ́ ìyá wọn lọ́tọ̀ àwọn ọmọ ìlú fi ń Ṣàngó tí ó jẹ́ pé Núpé ni ìyá rẹ̀ lọ sọ lóko tí ń jẹ́ Ṣàngó so àwọn ìlú ti ń bẹ ṣùgbọ́n ní ayé àtijọ́ Ifẹ̀ dàbí Èkó ní ìsìn tí gbogbo èèyàn fẹ́ máa lọ tí wọ́n fẹ́ lọ sí kí tí wọ́n fẹ́ lọ sẹ́yìn sọ pé orísun wa ní Èkó so gbogbo àwọn ọ̀rọ̀ sì wà tá a tún sọ ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ à ń túbọ̀ ni díẹ̀díẹ̀ ẹ máa gbọ́ ẹ bá fẹ́ gbòótọ́ á sọ̀túnmọ̀ Yorùbá fún ọ tí ọ̀sẹ̀ ń tọ́ mọ̀ rí tí ọ̀sẹ̀ ń tọ́ gbọ́ rí orúkọ Odùduwà ń sọ fún ọ torí mi ọmọ Odùduwà ni ọba tí Odùduwà sì jẹ́ ni a máa pè ní Aláàfin ní èdè Ifẹ̀ ni wọ́n ń pè ní Ọlọ́fin Odùduwà Aláàfin ni àá tún máa sọ. Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Ìtàn tí bàbá wa kábíyèsí Olúwo tí wọ́n sọ yìí ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jẹ́ ká mọ̀ lọ́ndà comment section. Tó ṣe bí òwe o, because àwọn àgbà wọ́n ní tí ọmọdé bá ń gégi nígbó àgbàlagbà náà ni yóò mọ ibi tí yóò wò sí. So ẹ wo àwọn ìtàn tí kábíyèsí Olúwo tí wọ́n pa. Nínú ọ̀rọ̀ wọn wọ́n ní Yorùbá tí ń exist, wọ́n ní Yorùbá tí ń exist kó tó di pé ìlú Ifẹ̀ wà. Tẹ́ ẹ bá gbọ́ wọn yé dáadáa ẹ comment lọ́ndà comment section. So we love you all. Thanks for watching.